ṣe mọ̀ pé àwọn ẹ̀dá kan wà nílé ayé tá wà yìí tó jẹ́ pé ọ̀rọ̀ wọn lágbára débi pé wọ́n máa tún sọ pé ìkà ni Ọlọ́run. The fact that wípé Ọlọ́run gan máa ń lọ ìkà lára kó tó ṣẹ̀san fún àbí kó tó gbẹ̀san lára ẹ̀, ó yẹ kí yẹn jẹ́ kó o mọ̀ wípé Ọlọ́run ń ṣèkà. Kí ni reason ni pé ó fẹ́ kó retrace ara rẹ̀ kó retract ara rẹ̀ kúrò níbi aburú tó ń ṣe yẹn, nítorí pé ó mọ̀ pé ìyà ọwọ́ òun ó wà so severe, kò dẹ̀ fẹ́ fìyà yẹn jẹ. Ó máa fẹ́ kó yíwá ẹ̀ padà, kó ronú pìwàdà kúrò níbi aburú tó ń ṣe yẹn. Ìgbà míì wà tó yẹ pé kò ń ṣe ẹni tó dé ipò ọlá àbí tó jẹ olórí tán tó wá ń hùwà aburú, ẹjọ́ ò sí lọ́wọ́ ẹ̀. Bí kò ń ṣe àwọn tán ti mọ̀ ní aláìda èèyàn bí tán wá ní ìwọ náà la fi jẹ́, ìwọ la fẹ́ kó dépò ẹ̀, tán máa dá gbogbo ọgbọ́n àrékérekè arúmọjẹ àlùmọ̀kọ́rọ́ yí tán máa fẹ́ ní ẹ sípò. Ẹ mọ èèyàn ní apààyàn, ẹ mọ̀ pé ó ti commit àdúrà atrocity. Ń fẹ́ play audio kan fún yín, ẹni tó jẹ́ ọmọ inú ilé gangan tó tú àṣírí kábíyèsí látòkè délẹ̀ pé kò ń tiẹ̀ ń ṣe ẹni tó yẹ kó rìn ní rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ ọlá àbò fẹ́ jọ lórí. So ó mì pé àwọn afọbajẹ yẹn gangan wọ́n ní question, ó yẹ kán lọ kó gbogbo wọn báyìí. Ẹ lè ever sọ jáde lẹ́nu yín pé ẹ mọ ọkùnrin lára àdúrà aburú yìí kẹ̀dẹ̀ wá fẹ́ ni ẹ jẹ́ olórí. Ẹ bá mi subscribe sí Àkọ́ TV, ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò yìí látòkè délẹ̀, ẹ share, ẹ bá mi comment. Ìgbà míì wà kò ń ṣe olórí, ẹni tó fi olórí jọ olórí òun la láìda. Ẹ gbọ́ kíní ìwò. Ṣé ń gbọ́ mi? So mọ́tò mi bàjẹ́ níjọ́ yẹn sílé ibẹ̀ yẹn jẹ́ ilé Elevant, wọ́n pè ní Elevant ní Ifọ̀. Iwájú ilé ẹ̀ gangan ni mọ́tò yẹn bàjẹ́ sí. So mo ṣàpọ̀ ọmọ kan kó wá bá mi ṣe, aṣáwà ń bẹ̀ di almost after 10 sí to 11. Àrí nǹkan tó ń ṣe mo ṣàn bá mi ṣe. Bọ́ yẹn ń bọ̀ nìyẹn, gbogbo táìmù yẹn dẹ̀ rí. Power yẹn ṣe wọ ọwọ́ ẹ̀ ní agbára yẹn pọ̀ gan. In fact, mo ní láti sá lọ because mo mọ orí èèyàn tó jẹ́, wọ́n lè pa ọ̀tá wa ń bẹ̀rẹ̀ tí ó jẹ́ ní sí traces. So mo ní láti sá lọ. Ìgbà tí mo wá padà wá, wọ́n mú ọmọ mẹkáníìkì yẹn, wọ́n mú yẹn. Bí ìsọ̀n pé mi ti sá lọ, kò sí nǹkan tó fẹ́ fi ṣe. Wọ́n ti mọ̀ pé ní máa tú àwọn fò. Wọ́n ṣàn parí, wọ́n ṣàn wá mi kiri, ìní kan olè ní wọ́n, ìní kan gbàmúṣà yọjú sí wọn pé ọmọ àdúgbò ni wá gbé báyìí. Wọ́n ní láti mú wa lọ sílé kábíyèsí láti bẹ̀rẹ̀ yẹn lọ, wọ́n gbé wa lọ sínú ọ̀nà ọ̀dọ̀ ẹ̀ lọ́nà Ṣojóolú. Ẹni tó bá mọ̀ sí Ṣojóolú níbi ó ti pẹ́ náà bọ̀ sáìdì Ṣojóolú yẹn ló ṣe kọ̀lé sígbà yẹn, kò sì kọ́ pálásì yẹn nínú àwọn àwòrán kan. Ṣàgbé wa lọ síbẹ̀, dá wa kúnlẹ̀, ká dọ̀bálẹ̀, ká ṣe kábíyèsí, àwọn others kind rubbish life. Wọ́n fi rò rádà. Mo ṣàgbọ́ sí wọn lẹ́nu bọ́sá tí wọ́n lé tàwa, kọ́ dẹ̀ máa fi yàn ṣe nǹkan tí ò ní tẹ́yàn lọ́rùn. Mo ṣàgbọ́ àwọn àgbàlagbà ṣàbà wa bẹ̀bẹ̀. Lórí ń pàǹtún mọ́tò ṣe nìyẹn o. Láì ṣe pé mo wọlé onílé onítàlé ni mo wà ní ojú ọ̀nà main road ni o. Àwọn tó bá mọ̀ fọ̀ dáadáa máa ti mọ ibi tí mò ń sọ yẹn. Ìyẹn lọ. Ẹ lọ béèrè lọ́wọ́ àwọn èèyàn tán, ẹni tó bá ń gbọ́rọ̀ yìí á mọ̀ pé mo mọ̀ nǹkan tí mò ń sọ. Nínú fọ̀ yẹn, tó máa ní jẹ ọba gbátígbátí for the first time nínú ìlú. Olórí burúkú tó gbá etí wọn yẹn, òun náà fi jẹ ọba gbátígbátí. Ìkan wà níbẹ̀ tó ń ṣe pé tó ń sọ pé ṣé wọ̀jẹ́ balẹ̀ ni. Òun ló máa ń gbé eégún kó lè mọ̀ pé èmi mọ̀ òun dáadáa, ọmọ eléégún ni nínú fámìlì Ọlábùlọ ni, àwọn Ọlábùlọ yẹn gangan ni ọba tọ́ sí. Ṣé ń gbọ́, òun gangan kọ́ lọ bá tọ́ sí. Ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ gbogbo kìíní yẹn, ẹni nígbà tó da Ifá, àwọn tó bá mọ ìtàn yẹn dáadáa wọ́n máa sọ pé mo mọ̀ nǹkan tí mò ń sọ. Tó da Ifá ni ọba ní Ifá mú, wọ́n pè ní yẹn Ifá. Ifá náà ni Ifá mú, bọ̀ ẹni ò lówó lọ́wọ́. Bí ìsọ̀n pé kò lówó lọ́wọ́, wọ́n ṣáà bára wọn fà, wọ́n ṣáà gbé kó lọ́wọ́ ẹ̀. Ó yá Ifá tí mo tún wá ń sọ fún yín ìjọ tán máa ṣe fún níwájú KS nínú fọ̀n bẹ́ẹ̀ níwájú KS. Máa nǹkan wà ń bẹ̀ yẹn, ó ń ṣe ọlọ́pàá, ìyàwó ẹ̀ ń ta provision, ó ń ta àwọn foodstuff ṣá. Máa yẹn ló gba ẹni tí mò ń sọ ilẹ̀ ìyẹn Ifá yìí. Wọ́n gbé sẹ́yìn boot. Àwọn tó mọ̀ sí issue yẹn máa gbọ́ nǹkan tí mò ń sọ yìí pé mo mọ̀ nǹkan tí mò ń sọ. Bóyá nísàlẹ̀ ẹbẹ̀ yẹn náà, nísàlẹ̀ ẹbẹ̀ yẹn tá bá tún rí sísàlẹ̀ ẹbẹ̀ tó ń lọ Sówóré farm. Pásítọ̀ kan wà ń bẹ̀ yẹn. Máa yẹn ralẹ̀ sínú ibi kòtò. Inú kòtò báyìí níbẹ̀ yẹn, ọkọ̀ ṣọ́ọ̀ṣì, ọkọ̀ ilé síbẹ̀ náà tó ń gbé. So ó wá ralẹ̀ yẹn wọnú odò àtijọ́ tó wà ń bẹ̀. Ó ní láti wá pé kò ń ṣe òun lónìí lẹ̀ yẹn sẹ́. Pé àwọn fẹ́ gbalẹ̀ yẹn, wọ́n fẹ́ gbẹ́sẹ̀ lé lẹ̀ yẹn. Ní nǹkan tó ń fowó òun rà lọ́wọ́ Lábùlọ family. Ẹ ti understand? Ó ní kò sí tó kàn òun. Bí wọ́n ti ń bára wọn ágì ṣá, ó ṣàdé pé kán dọ̀bálẹ̀ fún kábíyèsí yẹn. Pásítọ̀ lòun ò lè dọ̀bálẹ̀ fún anybody pé lẹ́yìn Ọlọ́run tòun òun ò lè dọ̀bálẹ̀ fún anybody o. Wọ́n lu ẹni tí mò ń sọ yẹn, wọ́n lù pa. Ràbọ̀ràbọ̀ yẹn ló pa máa yẹn. Ràbọ̀ràbọ̀ yẹn òun ló pa máa yẹn. So mo wá rí fídíò yẹn mọ̀ pé kò sẹ́ni tó lóun ò lè mú.
àṣé pé máa yìí máa ṣiṣẹ́ báyìí fúnra rẹ̀ ló tún wá kámẹ́rà ló ṣe everything náà tún wá fi sọ online ní nǹkan tí wọ́n ti ń bò ti pẹ́ in fact máa yẹn ti túnú ìlú yẹn mi lè tàn yín àwọn tó ti pa lápá sáyé wọ́n wà àwọn tó ti pa sọ́run wọ́n yapa understand máa kan náà ń talẹ̀ mo ti gbàgbé orúkọ máa yẹn ṣáìdì tábà ti yà ní iwájú ilé ikú fi sílẹ̀ àwọn tó máa ń gbọ́rọ̀ yẹn máa mọ nǹkan tí mò ń sọ ìyànà ilé ikú fi sílẹ̀ a máa rìn lọ sísàlẹ̀ máa yẹn ṣe sọ̀fíọ̀ ìyá yín káàbì kí náà ń pè mo ti gbàgbé orúkọ máa yẹn wọ́n ti ralẹ̀ yẹn ti pẹ́ àti sọ̀fíọ̀ ẹ̀ mọ̀ pé tí sọ̀fíọ̀ bá ń ṣe a máa ralẹ̀ wọ́n máa fúnlẹ̀ wọ́n ti rà ti pẹ́ kí ló jọba fún ni ràbọ̀ràbọ̀ ẹ̀ ló pa ẹni tí mò ń sọ yìí náà wọ́n gbalẹ̀ lẹ́yìn lọ́wọ́ ẹ̀ acres of land tí ò ń ṣẹlẹ̀ kékeré wọ́n gba gbogbo lẹ́yìn and wọ́n ń pariwo is police officer kìnìún kan is not police officer ó ṣàṣemáṣe ń di iṣẹ́ ọlọ́pàá náà fi lé dànù kò ń ṣe ń gbogbo yá ó ṣe láṣeyọrí wọ́n lé ìgbà tí ò rí bí yí kan ìgbà kan mọ́ ló wá jẹ ọba gbogbo ètò ìjọba gan kò tí ì 40 nígbà tó jọba yẹn bí 30 something years ni tó bá jẹ́ 43 nsìn bóyá ṣe 43 ni ṣé do you understand 45 because mo ṣáà mọ̀ pé 30 something ló wà nígbà tó jẹ ọba yẹn kẹ́ ẹ lè mọ̀ pé mo mọ̀ ọ́ tí mò ń sọ dáadáa nǹkan tí mo fẹ́ fàyọ ni pé ṣe rí tí wọn bá sóòótọ́ ọ̀rọ̀ àwọn tó tún sì máa pa ó sì pọ̀ ní ìlú yẹn o because tó bá fi lè padà dé tó tún bọ́ sínú orí ìpèrè yẹn mi lè tàn yín àwọn tó sì máa kú tún pọ̀ tó bá pa wọn physically wọn á pa wọn spiritual àmọ́ yẹn ya wèrè gan ẹ lè kọjá wájú ẹ kan lè kọjá rẹ kan kọjá báyìí kẹ má ṣe kábíyèsí tó bá fi lè rí sí yín pé ìwọ̀n kọjá wájú ọba o ṣe kábíyèsí ẹ wá lọ ti ń ga kan ẹ má jẹun tàn yẹn ọba gbátígbátí ẹ má gba etí èèyàn yẹn pa ni o ẹ̀mẹ́ni á fẹ́ bọ̀ gbalẹ̀ onílẹ̀ mi lè sọ pé mo mọ ọmọ ẹ láti fi síbẹ̀ yẹn mi ń tẹ̀lé tán yín mi kì í parọ́ nǹkan tí mi mọ̀ ìgbà tó ti ń gbénu ìyàwó náà rí kí ni ìyàwó fẹ́ ṣe obìnrin wa fi bẹ́ẹ̀ ní àròjinlẹ̀ lọ títí bẹ́ẹ̀ yẹn níbi tán ti jẹ́ tán ti ń mú ṣọ́ọ̀mà lè ba sòtọ́ ọ̀rọ̀ ó lójú obìnrin tó ń sòtọ́ ọ̀rọ̀ rú ẹ̀. wọ́n ti report wọ́n ti wọ́n ti ṣiṣẹ́ pa ó yà tí mo tún rántí kan mi ì sí bẹ́ẹ̀ bọ̀ information yẹn right wọ́n pè ní yẹn ní Ọlábùlọ̀ gángan ní fọ́ ó ní hòtẹ́ẹ̀ ẹni tí mo sọ yìí ní hòtẹ́ẹ̀ ìgbà tó máa ṣe tiẹ̀ fún nọ́ọ̀mà àwọn sáìdì yẹn ló yẹ kán jọba ìyẹn náà àtẹnujẹ ló gbé dé ọ̀dọ̀ iná tí ń po olórílé Sẹ́míù àtẹnujẹ ló gbé máa yẹn dọ́dọ̀ ẹ̀ gbà tó dọ́dọ̀ ẹ̀ wọ́n fi joyè Ọlọ́run ló mọ àwọn nǹkan tó ṣàṣẹlẹ̀ láàrin ara wọn àwọn méjèèjì àwọn ohun àti ẹ̀gbọ́n ẹ̀ which is Látẹ́kù wọ́n wá tàn lọ sí hòtẹ́ẹ̀ tó rà wọ́n tàn ìyẹn Ọlábùlọ̀ yẹn lọ sótẹ́ yẹn tàn lọ sókè wọ́n dẹ̀ lò dáadáa ọ̀hún rí nǹkan ṣe sí o Olúọmọ wà ń lu Olúọmọ ẹ̀ ṣáà mú Olúọmọ speaker ẹ ṣáà ń gbọ́ normal kò mọ́ ṣáà sọ̀rọ̀ yẹn lábàáràbá ó gbé ọ́n ṣe gbogbo ẹ̀ kó ṣe ń náà ṣe ń gbé tán gbé jùlẹ̀ tán máa ná fún ní suspension Ọláńpẹ̀lẹ̀ bọ́ sójú táyé òun ló fi jẹ́ kí wàhálà yẹn pọ̀ lọ́rùn ẹ̀ ó ti yé yín àmọye nǹkan mi tó yẹ kí n sọ bọ̀ tí n bá sọ wọn á mọ̀ pé mi ni mò ń sọ̀rọ̀ torí èmi ṣe gbọ́dọ̀ sọ̀rọ̀ decide yẹn that man Ọlọ́run tọ́lọ́n bá wà tọ́lọ́n wà kò ní padà sórí ìpìlẹ̀ yẹn because kò tọ́ sí bẹ́ẹ̀ ni torí mi ò believe pé ó lè ṣiṣẹ́ mú pé látọ̀dún tó ti ń bá gbogbo atrocity burúkú yẹn tó ti ń commit nǹkan burúkú bọ̀ mi believe pé Ọlọ́run lè mú because èmi ti believe pé Ọlọ́run ti mú tipẹ́ tó yẹ kán ti mú tipẹ́ oh my God wàhálà kò sí o mo ṣe gbàgbọ́ ní pé kò sẹ́ni tọ́lọ́run lè mú because fúnra rẹ̀ ló ní kán máa yà wọ́n ọ̀jẹ̀ iṣẹ́ ẹ̀ mọ́ yíyà tó ń yà wọ́n yẹn náà kán play ẹ̀ fún wọn bó ṣe ti rí mo ṣe ayé ṣe ti rí gbogbo bragado ẹ̀ nǹkan tó ń fi bó ṣe máa ń ṣe gbogbo wọn nìyẹn ìfáà tó bá gba fóònù ẹ̀gbọ́n tán tu wọn máa bá oríṣiríṣi nǹkan bẹ̀ gbogbo oríṣiríṣi atrocity ló máa wà lórí fóònù yẹn tán ti commit ṣe ká àìmọye ilẹ̀ onílẹ̀ gbogbo ẹ̀ ọ̀ ní ìjọba tó ń sọ náà ọmọra wọn náà ìgbà tó jẹ́ ọ̀daràn náà fi ń jọba kọ́ ló ń ṣàánúyàn wọ́n máa rẹ́ni tó nọ́mà lẹ́hàn ní fi jọba so kọ́ ló ń ṣàánú wa èmi tú mi ò mo ń jókòó àdúrà láti jọ́ tí mo ti rí kíní yẹn pa Ọlọ́run jẹ́ kẹ́ni ẹ̀ padà dé tó bá tẹ̀ padà dé gan kò ní rọ́bà yẹn jẹ ẹ̀ tí you understand anọ́rọ̀ mi wà tábà ti sọ̀rọ̀ tó máa sọ̀rọ̀ yẹn fún mi lè sọ síta tó yẹ kó máa ń dùn mí pé bí tá a ti ṣe kékeré tó yẹ kó máa dùn lọ ẹ̀kan náà báyìí ṣe rí rárá pé àwọn tó wà nílùú yẹn dàbí bí apààyàn èèyàn gùn ní freedom wọn báyìí jọmọ nílùú tó bá ń gbé mi sá lọ́jọ́ tí mo ní mọ́tò mi bàjẹ́ yẹn ni ọmọ jẹ́ ń tàn yìí wọn apààyàn wọn á fi yan gan ṣe o pé àwọn yẹn gbọ́n kankan ogun tó lè ṣe ló ń lọ yìí pé ya afẹ́ ṣáàjẹ́ èèyàn pẹ̀lú àgídí bọ òṣàkiri inú abúlé gbéyàn kọjá àní oṣù orí kábíyèsí ní àwọn ojú orientation táwọn bá yá àtijọ́ ń lò wá gbé wọ̀ ọmọ kékeré ẹ̀yin má jẹ́rú bàbá tó ń gbá etí ẹ̀yẹn tí bàbá yẹn jọmọdé ó yẹ jẹ́ kí n tún bọ́ọ̀sì brain yín ẹ̀yẹ́ kí n tún bọ́ọ̀sì brain yín ẹni bá ní mo parọ́ kó sọ kó wọ́n tẹ̀ lè sọ bẹ́ẹ̀ náà tẹ́ bá fẹ́ ṣe anything nínú fọ̀ ní àdúgbò yẹn ẹ̀yẹn ẹ má fi picture ẹ̀ sí a ní kàn wá dàbẹ̀ ẹ̀rù ni kó jẹ́ small carnival lásán ẹ̀ ṣe kẹ́ni pé kẹ́ má fi orúkọ ẹ̀ sí tàbí kẹ́ ọ̀nà ẹ̀ ṣàn pé kó lè wà àwọn kan rádá yẹn
imagine ṣé dandan ni kán pè ẹ́ sí gbogbo bí ni ikú fi sílẹ̀ èyí tó ẹni wọ́n pè kan ní kú fi sílẹ̀ baálẹ̀ ni èyí tó fi bá máa yẹn tó fi jọ fà bóyá tó bá ṣẹ́ rẹ̀ wọ́n ṣẹ́ rẹ̀ ni wọ́n pè kan ní Ọlábùlọ bàbá yẹn ó ti jẹ baálẹ̀ nínú abúlé òun ló yẹ kó fi jẹ ọba yẹn ohun tó fojú ẹ̀rí máa yẹn náà kú sí ni ẹ̀mí tó ti lọ tó ti waste ẹ wò kò ṣeé sọ tán bọ̀ tọ́lọ́ bá wà lórí ìtẹ̀ lágbára inshallah tó bá dé torí mi ò lè gbàgbọ́ àwọn ìfowópamọ́ ṣubú sẹ́wọ̀n àwọn tó ń bá filẹ̀ kò yẹ kó jẹ́ kó di ọba yẹn mọ́ Ọlọ́run jẹ́ kó gbé síbẹ̀ yẹn mọ́ ṣiṣẹ́ iṣẹ́ abal tí ò tẹ́ni fi lójú ráyè débẹ̀ yẹn mọ́ kó fẹ́ lómi ìjẹbẹ̀ yẹn kí ló yẹn lè tòrò kó lè tùbà because kò tòrò kankan àwọn èèyàn lè sọ̀rọ̀ síta ni tó máa ń wọ́n lè lọ nílùú yẹn kọ́ lọ máa interview wọn pé kò sí nǹkan kan ẹ sọ̀rọ̀ nù yín in fact wàhálà kò ní dé mọ́ rárá kò tiẹ̀ ní dé mọ́ wọ́n máa sentence ẹ̀ pátápátá ni torí ó ti pọ̀ jù most náà dẹ̀ rí most náà kọ́ ló ń dájú jìyàn ni ìjọba most ń gbà yẹn ọ̀la ń pé kò sí ní social media ni because èmi kan tẹ́lẹ̀ èmi sì mọ̀ pé ní ọdún tá a wà yìí ọdún correction ni ọdún ẹ̀san ni alukurian gbogbo àwọn tó ń wà burúkú ọdún yìí lọ́dún wọn máa gbogbo wa wọn máa tú síta sáwọn èèyàn lọ́wọ́ tọ́jú máa jẹ gbà wọn nínú ọdún yìí because ó ti ní àwọn èèyàn lára omi lè parọ́ fún yín àyẹ̀lò mi ó yà hòtẹ́ẹ̀lì tó ní nǹkan ló kó tẹ́ yẹn hòtẹ́ẹ̀lì mò ń sọ fún yín ẹnìkan ló wá kọ tó wá àwọn náà lọ́ra náà talẹ̀ fún náà ṣe gbogbo ẹ̀ ló padà ra lẹ́yìn bóyá ló wọ 20 million ló padà ra hòtẹ́ẹ̀lì yẹn bóyá ló wọ 20 million Ọlọ́run ló mẹ́ni tó tẹ́ni yẹn lọ́dún tó ń fi wo ibi tó fẹ́ dúró yẹn tètè ta ó ta gan ọ̀sánwó ẹ̀tàn fún ibà òní ọ̀yà bébí òkú wà nbẹ yẹn ní ìtòsí ibẹ̀ yẹn náà ní bébí òkú wà tẹ́lẹ̀ tirẹ̀ náà ni òun ló ń gbowó bẹ̀ ẹ̀yin má jí wọn fún máa yẹn máa yóò fọ́nṣọ́ dáadáa bó ṣe ń fọ́nṣọ́ tẹ́lẹ̀ mọ́ ó ti wálẹ̀ but mo wá ibẹ̀ ò ní develop náà understand mo wá láwọn tó yẹ kẹ́ ẹ welcome kẹ́ ẹ gbà wọn mọ́ra complain mélòó ló wà nù fọ̀ yẹn láti gbà táwa ti gbọ́njú ibi tí complain wà lọ́nà wọ́n pè bẹ́ẹ̀ lọ́nà Ọ̀ṣọ́sùn Coca-Cola complain àdẹ bá ń bẹ̀ gbàtà wà ní kékeré wọn ti kó gbogbo túùsì lọ́bẹ̀ lọ́n ti jí kó ẹni tó tún máa wá padà dé bíbí okú tó yẹ kẹ́ tún welcome kẹ́tì ẹ̀tàn bíi 10 wọlé kìlù tí ẹ lè wà òkè ẹ ṣe yẹn ẹ máa ní wọn lára ní débi pé àwọn máa padà sọ̀rọ̀ nígbà pé àwọn fẹ́ sá lọ. so ẹ wo Ọlọ́run nǹkan tó ń ṣàrìsí ni pé kíjọba investigate dáadáa lórí ọ̀rọ̀ yẹn kán investigate gan lórí ẹ̀ kán lè mọ orí èèyàn táwọn fi jọba kò dẹ̀ nǹkan tó dẹ̀ cause gbogbo rádaràda yẹn àwọn olówó àná àwọn àná ni tó cause ẹ̀ wọ́n á rí ẹni tó yẹ kán fi jọba wọn ní fi jọba astagfirullah àwọn bọ́ọ̀bà ọ̀bọ̀ táwọn bá kan jìsà kan bú wọn olówó àná wọ́n bà nǹkan jẹ́ gan wọ́n bàjẹ́ títí dé abúlé wa mi ìfẹ́ dárúkọ abúlé wa wọ́n bàjẹ́ débẹ̀ tó ń gbé dé ní ìlú wa náà rojú kò ráyè lórí àwọn olówó àwọn bàbá òṣì yẹn tó ti kú tó dé ìrọ̀rùn lé ni olówó àná olówó ní ìlú wà òkè olówó ní ìtọ́sẹ̀ fi jẹ yìí bàbá yẹn in fact wọ́n wà òkè Ọlọ́run á jẹ́ kẹ́mi ẹ̀gùn kọ́lọ́máyà káwọn alábòsí náà tún tọwọ́ bọ̀ àwọn náà lórí o but ti àná yẹn èyí olówó àná yẹn very foolish man ó lè fọba 20 jẹ́nu ìlú kan tó bá ti rówó nǹkan tó ń ṣe bàbá yẹn ṣe tán ó gbowó lọ́wọ́ fámìlì tèmi tó bá tọ́ sí ó dẹ̀ tún lọ gbowó lọ́wọ́ ẹlòmíì tó dẹ̀ tún fi tákù fámìlì mi the name ìṣe àní village mi ò rojú kó ráyè nǹkan tó ṣẹlẹ̀ ní fọ́ yẹn gbà yẹn nìyẹn Ọbásanjọ́ náà àwọn náà po power torí ẹ mọ̀ pé connection of ìjọba ń sìn yàn ṣáà ṣe gbogbo ẹmọ ráwọn òun ló fi jọba pẹ̀lú oògùn pẹ̀lú kíní kò lówó lọ́wọ́ náà wọ́n dá gbogbo nǹkan tó ṣe fún gbà yẹn nìyà ẹ ti understand ìlú tó dẹ̀ jẹ́ ìlú tó jẹ́ tout ló ń rule òun ní fọ̀ tout ni most wọn ìtò normal nù wọn ò tó nǹkan gbà tó ń ríta ti understand àwọn tọ́jú ọmọ bẹ̀ gan ti sátán tọ́jú ọmọ ìlú yẹn wọ́n ti sátán àjòjì tó wà ń bẹ gan ibi tó tán bá dé ẹ jẹ́ kí n sọ ẹni tó bá ní mò ń parọ́ tó bá ti ṣe rí àmà testify sí ìwọ tó bá jẹ́ àjòjì tó bá dénú sáìtì tí mò ń sọ yìí tó bá gbé nǹkan láwọ̀ bẹ̀ tó bá ṣọ́ra Ọlọ́run máa kẹ́ni ẹ fi báàgì kókó máa fi bóyá bí black nylon gbé ẹrù bọ́ta padà bí táyé wọn bàjẹ́ sí ẹ mọ̀ ìgbà tó jẹ́ ìhun rí hàn rí mọ́lẹ̀ ń bẹ orí ibú ló kàn ń ṣe gbogbo wọn ń bẹ tẹ bá wọnú ìlú yẹn náà dáadáa kan báyìí ni ibi tó bá wà tó ń pàṣẹ tó ń ṣe bí Ọlọ́run bẹ kò tún bẹ́ẹ̀ ṣe o ọkàn gbowó ọkàn ṣòṣì ń bẹ ni o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ní small thing ẹ bẹ́ẹ̀ ṣe foundation ẹ bẹ́ẹ̀ ṣe nǹkan kan báyìí wọ́n máa níyín lára ni tẹ́ bá dẹ̀ sọ̀rọ̀ ẹ máa tẹ̀ wọ́n máa pa ẹni yẹn kò dẹ̀ sí nǹkan tíjọba máa ṣe lóòótọ́ bọ́n ṣe ń ṣe ti pẹ́ nìyẹn òun ló fi ń braga tó ṣì tó ń ṣe yẹn ẹ ti understand ọ̀pọ̀ ọ̀rọ̀ kagbọ́n ìyá mi bọ̀ àwọn tó mọ̀ ọ̀hún lè sọ ni tó rán wà ní ìlú yẹn èmi sì ní ìlú yẹn so kò sí ìdókàn mi yes mi sì ní ìgbẹ́ ṣé ibi tí mo wà ń Ghana bí náà fẹ́ wá bá mi fà pé kí ló dé tí mo fi náà kò pọ̀ síbù náà ẹ ti understand bọ́ bá tẹ̀ mọ́ mi kọ́ máa bọ̀ Ghana kan máa bá mi fà wàhálà tí wọ́n nìyẹn èmi fẹ́ kẹ́ ẹ tiẹ̀ post ẹ̀ kẹ́mi mo bẹ́ẹ̀ ẹ jẹ́ kó mo fẹ́ káwọn èèyàn mọ́rú àwọn kan náà tún sì máa sọ̀rọ̀ tó bá ti rí nǹkan tí mo ṣe yìí wọ́n máa sọ̀rọ̀ because ọ̀rọ̀ yìí wà lẹ́nu àwọn èèyàn lóríṣiríṣi tẹ́mi orí lẹ́mi sọ wọn bá tí mo rí mò ń sọ because mo ti kó bẹ́ẹ̀ náà ó ti ṣe díẹ̀ o èmi ò lè sí láàrin àwọn olórí burúkú bẹ́ẹ̀ yẹn rárá no ṣé èèyàn tó gbá ok ẹ̀ máa nǹkan á ṣé àfáà sísì kọ ni àfáà sísì náà ni ó dà pa sísì náà ni máa yẹn
ìgbà yẹn náà fẹ́ joyè kan ní mosque ní ìrántí oyè tán fẹ́ jẹ ó di pé wọ́n invite máa yẹn wá sínú palace wọ́n dẹ̀ yọ pankẹ́rẹ́ ẹgbàá wọ́n dẹ̀ ná odidi àgbàlagbà wọ́n gba etí kan ó ń yọ ọyún ẹ̀yìn má jìn ṣé ibẹ̀ ni ẹni tó ní future máa wá jókòó sí ṣé inú ìlú rádaràda yẹn ni ẹni tó ní future máa wá jókòó sí kò dẹ̀ rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nígbà yìí àwọn Ọlábùlọ kó tó kan tiẹ̀ àwọn Ọlábùlọ ti tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀ òótọ́ làwọn bàbá yẹn máa ń ṣe then support rubbish because àwọn yẹn kàwé ṣé ara àwọn eléyìí illiterate nǹkan burúkú ni ó yẹ kó máa ẹni tó máa ṣe kinní gan kátẹ̀sán gbowó náà fi ń ra oyè náà ẹni tó máa ṣe ń sin yóò kọ́kọ́ lọ test brain yẹn kọ́ wo background yẹn kọ́ wo fínífíní kan tó fi jẹ nǹkan kan ṣé ara àwọn eléyìí tó bá tún padà ẹ lọ kọ́lẹ̀ ní yìnbọn pa wọn bọ̀ àṣàṣì apá wọn gbogbo àwọn tó gbogbo kò sí tí mi mọ̀ nú gbogbo wọn kò sí tí mi mọ̀ àní kò sí tí mi mọ̀ nú gbogbo wọn sẹ́ẹ̀ tó bá ń gbéjọba fẹ́ ṣiṣẹ́ wọn dáadáa ní lóòótọ́ bẹ́ẹ̀ sọ ẹni tó gbá máa yẹn lé gbogbo wọn tó tẹ̀ wá ń bẹ̀ yẹn pátápátá ló yẹ kó lọ ṣẹ̀ wọn tó bá ti ṣàwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ara wọn ò ní balẹ̀ tí understand ara wọn ò ní balẹ̀ ìgbà tó ṣe wà nù bẹ̀ yẹn inú mi ò dùn tí bá ń bọ̀ nílé gbá ìlú dáadáa ènìyàn tún padà ilé òṣì ènìyàn ti padà lọ bá ìwọ lọ tó jáwọn èèyàn ọ̀nà mà ẹ̀kan máa rí wọn kàn máa jókòó ìṣìjọ síwájú palace wọn ò níṣẹ́ ju pé kọ́ lọ lùyàn pa kán gbowó lẹ̀ ọ̀pá àyàn wọn á tún pààyàn wọn á tún máa fi bragadó pé àtipá náà nìyẹn owó ló máa jẹ wọ́n dẹ̀ máa padà sínú ìlú lóòótọ́ tí ó ṣe ń ṣẹlẹ̀ àbúrò relevant ó ti pààyàn rí ó lọ ó padà dì rí nǹkan kan ṣe sí dènà abúlé fún bẹ́ẹ̀ náà ni so atrocity wọn ti commit kò ṣeé kà ìtẹ́mi mọ́ọ̀lì mi sọ láspẹ̀tì tèmi Ọlábùlọ tó ń lùgbà yẹn náà ṣé Ọlábùlọ ń ṣẹgbẹ́ Ọlábùlọ gbà rárá bàbá yẹn ti máa wọ 60 mú ewu bàbá yẹn ẹ̀dẹ̀ kí bàbá yẹn náà mọ̀lẹ́ ẹ̀dẹ̀ lù pánú ibi tí ó di ojú ọlọ́mọ òtó tí ó sẹ́ni tó fẹ́ mú proof wá tí ó sì hàn kàn wọ́n bá wọn fà náà at the end of the day náà ó tún padà sórí ọba olórí burúkú tó ń jẹ náà ni tí ò ní ìtumọ̀ tó ń jẹ. kọ́ ló ń ṣàánú wa ọ̀pọ̀ ló kagbọ́n kò sí inú mi ò tiẹ̀ dùn gbé àtìmọ́ àwọn ẹ̀sọ́ inú mi ń dùn ní bọ́yẹn mú bóyá tú rẹ̀ síta yẹn pé ọlọ́run ẹ̀san ti dé àsìkò ẹ̀san ti dé in fact gbogbo òkú tẹ́ẹ̀dá bá wà láyé yìí kéèyàn má ṣe agbára ọ̀làní lóòótọ́ agbára máa ń fẹ́ gbéyàn bí kéèyàn ṣì lò èèyàn ló máa comport ara rẹ̀ pé wá kò lọ bẹ́ẹ̀ àṣàrà àwọn bá ṣàyàpá tó jẹ́ pé o lè gba wájú ọba mi kan ọba máa kí ló ń tiẹ̀ nìyẹn kí ló kan bá pẹ̀lú dandan wá kí mi àgbo yẹn wà kọjá wájú sẹ̀mí ò ní kí bóyá tí èèyàn ó fẹ́ ya nìyẹn so ó ń ṣàánú wa ìyá mi ó dé mi rí bẹ́ẹ̀ nìyẹn o bóyá jẹ́ nìyẹn ẹ ṣáà mi sọ pé ẹ record ẹ post ẹ ṣe everything because àwọn kan bí wọ́n dá wọn lè sọ ọ̀rọ̀ wọn lè sọ torí inú bẹ̀ náà ń gbé àwọn ògbé bẹ́ẹ̀ sí dókè mi.